ẹni tó sọ pé àwọn yẹn ganu ẹni tó kẹ́ mọ rí títì kọ́ ọmọ lọ́kẹ́ mọ sọ lóko. ṣùgbọ́n gbogbo ẹ̀ tẹ́ wálé mi lórúkọ ẹ̀ ní 2021 tájà bá pógun ọdún láyé rẹ̀ ògùn ni yóò sáré kẹ́yìn ayé ni. ẹni tó sọ pé àwọn yẹn ganu ẹni tó kẹ́ mọ rí títì kọ́ ọmọ lọ́kẹ́ mọ sọ lóko. wọ́n sọ pé àwọn yẹn ganu wọ alágbe ni ẹ àwọn sọ pé àwọn yẹn wọ́n ganu kiri bó ti tó ń gbé kíní tó ń ganu ìyá tó ń gbowó káàkiri alágbètọ́ láwọn kan ganu. gbogbo ẹ̀yin bàbá wa tẹjọba ẹ̀yin ọba wa ẹ̀yin olóṣèlú tẹ jẹ́ Yorùbá ẹ mọ̀ fúnra yín náà kàn yín pé Fúlàní ò nífẹ̀ẹ́ yín o ẹ dẹ̀ ní sòdodo ẹ sòdodo kẹ pín Nàìjíríà kí kálukú mọ lọ́nlọ́ ẹ kẹ fi Kánú lẹ̀ ọmọ ọlọ́mọ ẹ fi Nnamdi Kanu ẹ fi ilẹ̀ kọ́mọ bá tiẹ̀ lọ ẹjọ́ lọ bá ọmọ àtìyàwó ẹ kò sí nǹkan kan ẹ̀yin olórí burúkú yìí kí ni Kanu ṣe ẹ fi Kanu lẹ̀ ẹjọ́ ọmọ bá tiẹ̀ lọ kí ló ṣe fún yín ṣé bẹ́ẹ̀ tiẹ̀ sọ pé olóṣèlú ni tó àìpẹ́ ní brain ẹjọ́ olóṣèlú ó yẹ kẹ́ pé Kánú kẹ́ pè mí ká jókòó pé ẹ̀yọ́ ọmọ yìí kí lẹ fẹ́ inú nǹkan mẹ́wàá ẹgbà mẹ́fà fáwọn fámìlì yín security rè ẹgbà eléyìí rè ẹgbà ẹ lọ sọ̀nà sí ọ̀nà ìlú yín ẹ lọ sí nǹkan kẹ́ tiẹ̀ fi tù wá kẹ́ pé ìjà gbé wọn mọ́ra o ẹ wá fọmọlọmọ sínú ẹ̀wọ̀n láti bí ọdún 5 ní ìsìn àbọ̀dún 4 2021 ẹ wá ń dà á láàmú ẹ sọ pé wọ́n Nàìjíríà lẹ́ ń ṣe kí ni Kánú ṣe kí ni Kánú ṣe ọ̀sọ̀ òdodo kí ni Sunday Igboho ṣe ọ̀sọ̀ fún yín pé kẹ́ mọ́ pa àwọn fámìlì òun mọ́ kí ni mo ṣe ẹ̀yin Yorùbá ẹ tún wá ronú torí pé mo ní kí Sálíù kúrò ní gàgà kọ́mọ jíyàn gbé kọ́mọ pààyàn mọ́ kọ́mọ bukọ àwọn fàbá ajẹ́ wọn Buhari nìkan lọ pa mí ọwọ́ lẹ́mi kóòlù láti 2021 ẹ̀yin Yorùbá dẹ̀ wà ń bẹ̀ ẹ̀ rẹ̀ jókòó ẹ̀ sọ pé kí n máa bọ̀ nílé ẹ̀ sí àkáǹtì mi fún mi ẹ̀ free mi kí ni mo ṣe fún yín ebi Buhari lọ́wọ́ à ń bẹ̀rẹ̀ à ń pariwo pé Buhari nígbà tí Yorùbá débẹ̀ sọ bẹ́ẹ̀ kí Yorùbá sọ pé ẹ ti ẹ̀ sí àkáǹtì Sunday Igboho fún ẹ free Sunday Igboho ẹ̀yọ 100 kò lè rẹ̀ yóò free kọ́ wọnú ìlú náà kí ló ṣe mi ò pa yẹn mi ò jalè mi ò ṣe nǹkankan ẹ̀yin náà fọwọ́ lẹ́rẹ̀ bu ẹ̀kẹ́ dì mú ẹ̀ sọ nǹkankan àbí bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ èmi mọ̀ kọ́lọ́ wọn sọ̀rọ̀ nù ayé mi jọkan màá dẹ̀ wọlú bàbá mi ẹ̀ ń tanra yín nígbà tí mo ti lè ohun tó dẹ́rù bà mí jù tẹ́lẹ̀ náà ni òkú ìyá mi mo sì ti sin mo ti free ọjọ́ ń bọ̀ lÓlúwa wí mò ń bọ̀ mi ò tí ì dé mò ń bọ̀ mi ò tí ì dé kí ló dé a ní ẹ̀fí àjẹ mẹ̀kúnnù ẹ jẹ́ kára ó tu mẹ̀kúnnù kára dẹ̀yìn kí ìgbésí ayé àwọn ọmọ tí náà lè nítumọ̀ kára ó lè dẹ̀yìn náà níwájú Ọlọ́run ara dẹ̀ ní ẹ̀ lè sọ ní ẹni a ní ẹ fara dẹ mẹ̀kúnnù kára ok ẹ sọ olóṣèlú kan tó kó ìjọba tó níláárí ẹ júwe ẹnìkan pé olóṣèlú eléyìí ńgbà tó kó ìjọba tán o wọ́n tó ń gbọ́ bàbá Ọbásanjọ́ àwọn nìyẹn wọn nìyẹn bàbá Ọbásanjọ́ ní àwọn náà rìn kiri bí nàkí yẹn àwọn náà rìn kiri bí àgbà nàkí yẹn kí ni gbogbo wọn yẹn èmi ò bú yín ẹwọn ẹsẹ tó kọ mo tó ti ń sẹ kí èmi ò bú ẹnì kankan mo ti dákẹ́ èmi ò bú yín ṣùgbọ́n kò dáa bàbá wa lẹ jẹ́ bàbá wa lẹ jẹ́ àfikẹ́ bọ́tà kẹmọ pàṣẹ fáwọn ọba kẹmọ sí ẹ dìde ẹ jókòó ohun tẹ mọ̀ náà nìyẹn ẹ ní plan gidi kankan fún Yorùbá ẹsẹ lọ́mọ Yorùbá ni wọ́n dẹ̀ sọ pé Ìgbò ni àwọn ń gbìjà yín pẹ́ kì í ṣe Ìgbò sáwọn tó sọ pé Ìgbò ní í ṣe wọ ìjà rẹ̀ yín sì sẹ́kọ̀ ẹ̀ka ìdán sọ̀rọ̀ kẹ́ sọ pé kí ni Sunday Igboho ṣe ẹ fi lọ́rùn lẹ̀ ẹ sọ kankan ẹ wọ́n sì jùà ẹ bá jùà yà káàkiri ṣíọ fẹ́ tutọ́ sí lára ẹ̀yìn àgbà yà òsì yìí fẹ́ ìkànnì Ọlọ́run tó gbé ọmọdún sáwọn ọmọ ọnú yín ẹ fẹ́ kẹ́ni kankan bá rẹ́kọ́ọ̀dù tí bàbá Ọbásanjọ́ ti ṣe bàbá ni pé bàbá ò fẹ́ kẹ́ni kankan bá rẹ́kọ́ọ̀dù wọn ò fẹ́ kọ́ ọmọ Yorùbá kankan débi tó ga mọ́ wọn fẹ́ kọ́ já wọn nìkan ẹ̀sìn pírẹsidẹ́ǹtì láyé ológun ẹ̀tún sọdún 8 láyé alágbádá kọ̀sẹ́ tó nírú lọ́ọ̀kì ẹ̀ tó ẹ̀ẹ́dẹ̀ wúlò kankan fún Yorùbá ẹ̀ ní wúlò kankan láti bí síbẹ̀ fún ẹ̀ sọ́dà bẹ́ẹ̀ ẹ ṣe láyé ológun ẹ̀rí ṣe opportunity ńlá lẹni kò sí ẹnì kankan ọmọ Yorùbá kan tó ní opportunity ẹ wá fẹ́ kí Yorùbá kankan bá rẹ́kọ́ọ̀dù yẹn ẹ wà mọ bínú ọmọ Yorùbá kankan gbogbo ọmọ Yorùbá tó bá ti wà ń kó báyìí mọ bínú wọn ni ẹ mọ bínú bàbá Ọbásanjọ́ mọ bínú gbogbo ọmọ Yorùbá bọ́n sì ṣe tó fi yọ bàbá mi ń pò náà ní Rasidi Ládọjà wọ́n yọ ń pò ní Lágídí sígbèsè ayé lẹ́nu yẹ ẹ ṣe láyé ológun opportunity ni bàbá Ọbásanjọ́ ẹ tún wá ṣe ọdún 8 láyé alágbádá kò sẹ́ni tó bá rẹ́kọ́ọ̀dù yẹn wà fẹ́ kẹ́ni kankan tó bá rẹ́kọ́ọ̀dù yẹn mọ́ ẹni tó bá ti wá wà níbi kan báyìí tó wà ń pò kan báyìí ẹ mọ̀ bínú wọn ni Ọlọ́run wọlé ayé pé bẹ́ẹ̀ sì dà wọn bàbá wa tó jọba láàmú gbàtẹ́ ẹ dìde ẹ jókòó tẹ ẹ fáwọn bàbá ọba yẹn níjọ yẹn tẹ ṣe yẹn ẹ dojú táwọn bàbá yẹn ni ntìjú lẹ bá kó láyé bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ àṣẹdẹgùn kò sí nǹkan kan tẹ́lẹ̀ sí ẹ lè ṣe ju tẹ́ sí yẹn náà lọ ẹ lè ṣe ju tẹ́ kẹ́ lémi kó lu yẹn náà lọ kí lè fẹ́ sí ẹ sáà lè wá pa mí bí tí mo wà yìí bẹ́ẹ̀ dẹ̀ pa mí ẹ lè ṣe nǹkan kan lẹ́yìn kẹ́ pa mí kí lè tó fẹ́ dá ẹ̀yin náà ká kú náà ni bẹ́ẹ̀ pa mí nìṣẹ́ kù
abẹ́ ní kú tẹ́ bá ti mọ̀ pé tó bá jẹ́ pé kú dọ́pọ̀ yìí náà ọ̀lẹ́dì gbogbo ẹ̀dẹ́ sọ pé kan lọ pa mí tẹ́yìn sí wúrúwúrú tẹ́yìn pariwo ìyá tẹ́ni kan lọ pa mí tẹ́yìn sọ pé ẹnu rẹ̀ rọ̀ ṣé bẹ́ẹ̀ ni ó kù ọ̀lẹ́dì èmi rò pé ẹni kú pé wáyé pé ẹ lu agbára yẹn táyọ̀ fi tán ẹ̀yin olórí búì ẹ̀yin tèmi ẹ̀yin olólùfẹ́ mi pẹ̀lú Ọlọ́run ọjọ́ Sunday màá jókòó bí náà màá ṣe gífì fẹ́yìn tẹ́ jẹ́ tèmi kájọ gbára gbádùn ara wa nínú owó tíjọba jọ jamani fún mi kí n bí happy kí n fi dúpẹ́ pé mo wà láàyè lénìí kí n fi bí happy fáwọn tèmi pé mi gan wà láyé nù tórótóró tí jámà fún mi kí mi náà fẹ́yìn náà bẹ́ẹ̀ oníbàjẹ́ fún yín àjọ yìí wa pé á bọ́ lọ wọ́n jọ kan tó bá pẹ́ títí akílò ló pè bàbá ibi tí bá ṣe yóò ṣe bàbá lójijì táyà ẹ̀dínbọ̀dì ọjà òjijì là bọ́ lọ́wọ́ ìjọba lókù ẹrú Nàìjíríà yà máa bọ́ lójijì ni tẹ́rọ bá everybody tí ó dàbí magic ẹwò yá sí ń jà àwọn ẹ̀ lẹ́nu kódà ẹwò ìtàn ara gbogbo nǹkan ti dàrú gbogbo everything kálukú wa ń ganu wọn á sọ àwọn bàbá wọn sọ gbogbo àwọn ẹni Ọlọ́run di ganuganu ìkúkú sẹjọ bàbá wa táwọn lẹ́ ń ganu kì í sẹjọ wọn sétìlú bá da wọn sọ pé àwọn ẹni ẹlẹ́ni ganu ẹsọ àwọn ẹni Ọlọ́run di ganuganu ẹ̀rẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹsọ àwọn ẹni Ọlọ́run di ganuganu wọn àṣà ganuganu wá gbòde ẹni tó sọ pé àwọn yẹn ganu ẹni tó kẹ́ mọ rí títì kọ́ ọmọ lọ́kẹ́ mọ sọ́lókò wọ́n sọ pé àwọn yẹn ganu wọ́n alágbe ni ẹ wọ́n sọ pé àwọn yẹn wọ́n ganu kiri bó ti tó ń gbé kíní tó ń ganu ìyá tó ń gbowó káàkiri alágbe tó láwọn yẹn ganu rubbish fọmọ sí o. ṣùgbọ́n gbogbo ẹ̀ tẹ́ wálé mi lórúkọ ẹ̀ ní 2021 tájà bá pógun ọdún láyé rẹ̀ ògùn ni yóò sáré kẹ́yìn ayé ni bó tilẹ̀ kẹ́pẹ́ láyé tó àìsàn lẹ́fì lùgbésí ayé ìdààmú ikú gbóná ní ọ̀pá gbogbo ẹ̀ tẹ́ wálé mi lórúkọ ẹ̀ àtẹ́tẹ́ lọ́sùn lémi náà ẹ̀yin olórí búì olùsì ẹ̀yin rẹ̀ kìrẹ̀ yìí kò ní dáa fún yín ẹ lọ sẹ́rù Fúlàní ràn yín wálé mi ó tún ara yẹn ọmọ Yorùbá ẹ̀dẹ̀ tó ń bọ̀ Buhari bara gbanagbana olórí bú yẹn Buhari yẹn gbogbo ọmọ tí Buhari bí yóò fọ ara ẹ̀ gbé wọn sí kó tó kú láyé ẹdókè wọn Buhari Muritala Muhammadu Buhari former president of Nigeria ìjọba rẹ̀ lórí kan lọ pa mí torí kí mo sọ pé wọ́n ń pa àwọn èèyàn mi wá kọ déètì ní ilẹ̀ Buhari 2025 láwa February àbí mo wá ń gba aládùúwà fún wọn Buhari àti gbogbo ẹ̀yin tẹ́ wálé mi lórúkọ yẹn àti gbogbo ẹ̀yin olóṣèlú tẹ́ mọ̀ sí pé láti èní ìlọ ìdùnnú ní jẹ́ ti tẹ́fì jáde láyé ẹ mọ̀ fi ọwọ́ ara yín Buhari gbogbo ọmọ tó bí lójú ayé rẹ̀ báyìí ọ̀rẹ́ mọ̀ sí wọn ṣe lé ní tọ́wọ́ bá sin gbogbo ọmọ tó bí tán tó kú lójú èyí tọkọ̀ pa èyí tí náà òjijì ó jò ó èyí tí ó dààmú àti ẹ̀yin olóṣèlú ó yẹ mo ṣe sọ yẹn ò tẹ́ mọ̀ sí tó yẹ pé kò sí bí wọ́n ti fẹ́ ṣe jàmbá yẹn fún mi nìbàdàn tẹ́ ẹ gbọ́dọ̀ mọ́mọ́ kọ́mọ orókì láyà yìí àtẹ̀yìn tẹ́ súnmọ́ mi tí wọ́n pè lórúkọ yẹn tí wọ́n ní kẹ́ mọ̀ pè mí sí mo wà nulẹ̀ àti wọ́n ọ̀rẹ́ mi tí mo sọ fún pé ológbò yẹn o tí bá fẹ́ ṣe gbá tí mo fi tàn ẹ̀mí fi gbé ẹmúgùn ní olórí ibú mo kàn fi tàn ẹ́ nì bí mo mọ́ ń do ológbò mo mọ́ sí èmi kàn fi tàn olórí burúkú rẹ̀ wọ́n wá ti believe oníkan pọ̀ ológbò ikú òjijì tẹ́ fi pa ológbò yẹn jọ yẹn tọmọtọmọ yín ikú òjijì ní ọ̀pá yín mo parọ́ fún ẹ ní èmi ń do ológbò mo kàn parọ́ fún olórí burúkú rẹ̀ ní olùsì ẹ fẹ́ mọ̀ di abájọ ẹ̀yin olùsì kò ní dáa fún yín ẹ ní fọkànbalẹ̀ Nàìjíríà ò ní nísìmí àfitẹ́ bá pín Nàìjíríà yẹn kò ní nísìmí àfitẹ́. Ọlọ́run níjọba ìjẹ fún gbogbo wa ojú ò ní tiwa ayé ò ní fi wá sí ẹ̀yẹ ayé ò ní sọ wá di ganuganu ẹ ṣé mo dúpẹ́ thank you.